ojoojúmọ́ báṣìírí orílẹ̀-èdè bí ṣe ń tú sí wa lọ́wọ́ sí náà ní mú bànújẹ́ fún wa sí àti orílẹ̀-èdè bí ṣe ń tú sí wa lọ́wọ́ sí náà ní jẹ́ ìbànújẹ́ ọkàn sí wa sí. ẹ dákun ọ̀nà wo la fẹ́ gbà tá a fẹ́ fi jàjàbọ̀ torí pé mo ń rí àwọn òye mò ń wo àwọn òye mò ń rí àwọn òye kan pẹ̀lú ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti àwọn ète tí àwọn ẹni ebú fẹ́ máa dá lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. ẹ dákun gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ọkọ tó sì jẹ́ èèyàn gidi ẹ jẹ́ àṣùgbà máa yìí ni o wàláhì tá a bá fi lọ lùsì ẹ̀ wọ́n á ṣẹ́ wa lé egun ẹ̀yìn o egun ẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa lólóyè Sunday Igboho wàláhì al-Qur'an egun ẹ̀yìn wa ni o egun ẹ̀yìn wa tó bá fi lọ mú màá yẹn tó bá fi gbé tó bá ṣẹ́ wa lé egun ẹ̀yìn yẹn tá a bá fẹ́ kán ṣẹ́ wa lé egun ẹ̀yìn nílẹ̀ Yorùbá wàláhì àfi ká ṣùgbà rẹ̀ because ojoojúmọ́ ni àwọn gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ń dètè o lórí olóyè Sunday Igboho. nínú àwọn nǹkan tó lọ́run fún mi rí nìyẹn o nínú àwọn nǹkan tí Ọlọ́run tú àṣírí rẹ̀ lé mi lọ́wọ́ nìyẹn wọ́n ń dá ète lójoojúmọ́ o láti gbé secretly wọ́n fẹ́ gbé olóyè Sunday Igboho secretly wọ́n fẹ́ dọ́gbọ́n gbé tán fẹ́ kó hàn sí ẹnì kankan wọ́n fẹ́ dọ́gbọ́n gbé tán bá ti fi dọ́gbọ́n gbé tán bá fi dọ́gbọ́n gbé wọ́n fẹ́ fi ìjàmbá ṣe wá nílẹ̀ Yorùbá ni o gbogbo nǹkan ṣe fáwọn aṣáájú wa àkọ́kọ́ òun náà fẹ́ padà sí olóyè Sunday ilé yóò sì ní rí bẹ́ẹ̀ Ọlọ́run ní gbà fún yín. gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ Odùduwà nation pé ní òkè Odùduwà nation ní fún wa kí ni láríjọ Odùduwà nation tá a fẹ́ ṣe gbà gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí inú mi dùn mú fún yín lésì bí mo ṣe ń fún yín lésì lórí rẹ̀ mo mọ̀ pé ẹ̀yin náà ń gbọ́ mi lágbọ́yé inú yín kò sẹ́ni tó pè mí tí inú rí odò lórí fóònù kú lọ́dọ̀ mi pẹ̀lú àwọn èsì àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lẹ́nu mi pẹ̀lú àwọn èsì àtàwọn ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lẹ́nu mi pẹ̀lú àwọn àlàyé àwọn analysis tí mò ń ṣe fún wọn bá ṣe ń pè mí lórí fóònù mo fún wọn ní àwọn analysis lórí pé ìtọ́jú àwọn kan ṣe bóyá ọ̀rọ̀ Odùduwà nation yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun mo kọ́kọ́ fẹ́ tiẹ̀ fẹ́ yà lọ Ìlọrin màá yà lọ Ìlọrin gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ jẹ́ mùsùlùmí ńìlọrin ẹ dákun ẹ jẹ́ ẹ lọ ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn Christian ti mẹ́mbẹ̀ ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn Christian kí la fẹ́ mú bára wa jà fún à ń clamor fún freedom nílẹ̀ Yorùbá sẹ́yìn ẹlọ́yẹ kẹ́ ẹ tó gbé wọ̀ ẹ́ àwọn mùsùlùmí lèmi fẹ́ dojú ọ̀rọ̀ mi kọ à ń sọ pé Ìlọrin ìlú ẹ̀sìn nígbà tán mà pé ìlú ẹ̀sìn ní Ìlọrin kí ni ẹ rí sìn táwọn fi fa àyè gba kán wọ́n kọ́ chọ́ọ̀chì síbẹ̀ ẹ rẹ́dì láti gbà wọ́n láì lọ́jẹ́ kẹ́ ẹ fi wọ́n lẹ̀ kán kọ́ chọ́ọ̀chì so fáwọn kan sí wá kọ́ chọ́ọ̀chì wọn yẹn kí ló dé tá a fẹ́ máa bá wọn fọ wàhálà kí ló dé tá a fẹ́ máa bá wọn fọ wàhálà ẹjá lọ Quran 2 Ọlọ́run bá sọ Quran 2 ní verse 160 ṣe 168 ní àbí Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé lá ìkìlá àfi dín ní kò sí ìfipámúnisẹ̀sìn kò sí nínú ẹ̀sìn yìí kò sí ìfipámúnisẹ̀sìn nínú ẹ̀sìn yìí tán bẹ́ẹ̀ láwọn ọgbà kan máa ń yóò lo ìjáàb ẹ̀yin náà ní school Islamic school ń bẹ ẹ jẹ́ ká máa yán ọmọ lọ sí Islamic school títí wa ṣé dandan kí ọmọ yẹn lọ school wọn ni tẹ́wọ́ ayé máa dá wàhálà rẹ̀ ìyẹn lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nílọrin lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe dandan kọ́ ọmọ mùsùlùmí kọ́ lọ sí Christian school aláyọjúràn níyìn tẹ́yìn ìbáṣà aláyọjúràn kí lọ́mọ yẹn lọ sí ní Christian school àwọn yẹn láwọn ọgbà kọ́ ọmọ yẹn lo ìjáàbù àwọn ọgbà ìjáàbù àwọn aláwọ̀ ìjáàbù ní school àwọn so bá tó ń jẹ́ Christian school èwo làbúrò ọmọ dẹ́wà lálẹ́ tẹ́yìn náà Muslim school tó jẹ́ títí so ó lè lo àmùrè wá bẹ̀ ni àbá lè wọ gáwọn ó lè wọ aṣọ funfun táwọn Christian máa ń wọ sàn lè wọ wá school títí ni ẹ má wulẹ̀ dẹ́ má dá wà lálẹ́ náà gbogbo ọlámọ Catholic school ni wọ́n láwọn ọgbà ìjáàbù ẹ relocate ọmọ yín ẹ̀yin ní kẹ́ ẹ mú ọmọ yín kúrò níbẹ̀ ẹ mú àwọn ọmọ yín lọ sí Muslim school ẹ mú àwọn ọmọ yín lọ sí Muslim school ẹ má fi yẹn dá chaos sílẹ̀ ẹ má fi yẹn dá wàhálà sílẹ̀ eléyìí tó yẹ ká mójútó ó yẹ kí àti Christian àti Muslim àti babaláwo ká dúró papọ̀ ni tẹ́yìn ń ṣe yẹn ẹ má tó fi da ìfáàtì attention àwọn èèyàn kúrò lórí ọ̀rọ̀ Odùduwà nation ẹ má tó fi yẹn da ìfáàtì attention àwọn èèyàn irú ìjà dẹ̀dẹ̀rìn lèmi mo rí ìjà yẹn sí ìjà dẹ̀dẹ̀rìn ìjà òpònú ni mo rí sí àwọn ọmọ yín lọ sí Christian school àwọn Christian sí àwọn school tí wọ́n lọ tó jẹ́ àwọn tí wọ́n ní school àwọn Catholic ni wọ́n ní school Christian ni wọ́n ní school wọ́n láwọn ọ̀gbà ìjáàbù ṣé dandan ni ẹ mọ́ ọmọ yín kò ń bẹ́ ẹ mú lọ sí ibi tó ti ń lo ìjáàbù ẹ mú lọ sí Muslim school ẹ mú lọ Ansarudin ní ń bẹ Nawarudin ní ń bẹ kí ló fẹ́ kí ni wàhálà yín so mo wá kúrò lórí rẹ̀ mo yà lọ́bìnrin ni
mo yà lọ bẹ̀rẹ̀ ni pé gbogbo wa pátá ẹjẹ́ àṣẹra wa lọ́kàn lórí ọ̀rọ̀ Odùduwà nation ẹjẹ́ àṣẹra lọ́kàn wọ́n plọ̀tì láti gbé olóyè Sunday Igboho secretly mo tó tán sọ o wọ́n plọ̀tì ní ntọ́lọ́run fi hàn mí pẹ̀lú àwọn tí mo rí ẹjẹ́ àṣùgbà rẹ o gbogbo àwọn tá a sì ń gbé pẹ̀lú olóyè Sunday Igboho ẹ má jẹ́ àfi olóyè Sunday Igboho lẹ́nìkan kan dárìn ẹ má jẹ́ àfi wọn lẹ́kan dárìn wọ́n plọ̀tì láti gbé wọn secretly ìyá wa Sunshine Àgbékẹ́ ẹ káàbọ̀ wọ́n plan láti gbé wọn secretly o wọ́n ti mọ̀ pé táwọn bá gbé wọn táwọn bá arrest wọn publicly ó máa fẹ́ mú wàhálà dání ó máa fẹ́ dá wàhálà alẹ̀ so wọ́n plan láti mú wọn secretly so tó bá ti lọ tó bá fi ṣẹlẹ̀ wọ́n ṣẹ́ ilẹ̀ Yorùbá léegun ẹ̀yìn nìyẹn wọ́n ṣẹ́ ilẹ̀ Yorùbá léegun ẹ̀yìn nìyẹn so torí ìdí èyí ẹ jẹ́ ká ṣe kí ni let us work together ẹ jẹ́ á dúró papọ̀ ẹ jẹ́ á ṣiṣẹ́ papọ̀ ẹ jẹ́ kí ọkàn wa ó dúró sójú kan ẹ má jẹ́ ká pín ọkàn wa yẹlẹyẹlẹ lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà nation yìí àwọn analysis ti ń bẹ ńlẹ̀ lórí ọ̀rọ̀ Odùduwà nation yìí kì í ṣe analysis kékeré gbogbo wa nìyà ń jẹ kì í ṣe èmi nìkan nìyà ń jẹ gbogbo wa nìyà ń jẹ kò sí àwọn tó máa rí bí ó bọ̀rọ̀ orílẹ̀-èdè ṣe rí ẹ dákun ẹ lọ sí DPR lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá dé DPR lẹ́kọ̀ọ́ nínú àwọn analysis ìwọ́n tó bá sọ pé bóyá ọ̀fẹ́ Odùduwà nation tó bá dé DPR lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ ọmọ Yorùbá gidi wàhálà yóò sùn kókó ń bẹ̀ ni DPR lẹ́kọ̀ọ́ ìwọ lọ síbẹ̀ ìwọ ọmọ Yorùbá tó sọ pé kò ní ìdì Odùduwà ìwọ lọ DPR lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin graduate tẹ́ tó ń ta kọ́ńtà ń ṣe yìí ìwọ lọ DPR lẹ́kọ̀ọ́ níbi tó ti ń ṣètò ọ̀rọ̀ epo nílẹ̀ Yorùbá lọ DPR lẹ́kọ̀ọ́ lọ wò ó tó o bá débẹ̀ wá ṣe bílẹ̀ Haúsá ni tó because tipátipá ló fi rí Yorùbá kan ní DPR tipátipá lẹ́fi máa rí Yorùbá kan ní DPR lẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹ lọ DPR lẹ́kọ̀ọ́ àwọn Haúsá ni wọ́n Haúsá kódà ìwọ tó o bá jẹ́ Yorùbá tó o bá gbọ́ Haúsá tó o bá débi ọgbọ́dọ̀ kó pretend bí ẹni pa Haúsá ni ọ́ kọ́ wa máa sa Haúsá kí n gbẹ́ tí o bá gbọ́ Haúsá ní DPR lẹ́kọ̀ọ́ wọn kí n gbà síṣẹ́ èyí ẹ̀wò nílẹ̀ Yorùbá àwọn èèyàn wa ní ká má sọ̀rọ̀ báwo la lè ṣe ní sọ̀rọ̀ gbogbo àwa là ń kàwé jù professor pọ̀ nílẹ̀ Yorùbá níbi tí ilẹ̀ Yorùbá mọ̀wé dé wọ́n fún wa ní fountain of knowledge ọwà useless àwọn tí ọwà mọ̀ òtán kàwé tọ́ wa àwa ń ṣẹrú lábẹ́ wọn ẹ lọ DPR lẹ́kọ̀ọ́ ẹ lọ bẹ̀ tẹ́ ẹ bá yẹ DPR lẹ́kọ̀ọ́ subhanallahi àwọn tí wọ́n ti lọ tí wọ́n ti rí bíbẹ̀ ṣe rí kò sí tó ọ̀bà gbọ́ Haúsá wọn àní gbà ọ́ ní DPR lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá so irú ẹ̀ lè ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì so lè ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì wọn àní gbà ní tó bá jẹ́ pé irú ọrọ̀ ajé àtàwọn nǹkan àlùmọ́ọ́nì ta ní nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ní nọ́ọ̀tì á ti pẹ́ tipẹ́ torí wọ́n ti yarí mọ́ wa lọ́wọ́ tó yẹ pé nọ́ọ̀tì lọ nínú gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì ta nílẹ̀ Yorùbá àwọn nǹkan mèremère ta nílẹ̀ Yorùbá àti ní ilẹ̀ Ìgbò tó bá yẹ pé àwọn Haúsá ni wọ́n ní á ti yarí á ti lọ tipẹ́ Haúsá ò ti yarí because torí táwọn fi fẹ́ ká lọ táwọn fi yarí ni pé àwọn àlùmọ́ọ́nì wọn ò tó ti wa nǹkan ní tọ́jú nǹkan ọrọ̀ ajé kò tó tilẹ̀ Ìgbò kò tó ti wa ọ̀rọ̀ ilẹ̀ àwọn àlùmọ́ọ́nì wọn fẹ́ ba yí ẹ̀jẹ̀ ká tó sọ pé ká pín wọ́n wojúmọ́ á ti ranjúmọ́ gbogbo àwọn àlùmọ́ọ́nì tí ń bẹ lẹ̀ Yorùbá tí ń bẹ lẹ̀ Ìgbò wáyé tó wá jẹ́ pé DPR lẹ́kọ̀ọ́ ẹ lọ gbogbo ìyẹn kódà inú àwọn nǹkan tí ń bà mí nínú jẹ́ pé nílẹ̀ Yorùbá àwọn Yorùbá àwọn ọmọ wa tí wọ́n kàwé nílẹ̀ Yorùbá wọ́n pọ̀ náà professor pọ̀ nílẹ̀ Yorùbá doctor pọ̀ nílẹ̀ Yorùbá kódà ìmọ̀ye doctor tí ò tí ì research tó ń kàwé lọ tó jẹ́ pé inú ilé ló ti gba doctor ó ń kàwé lọ kò research ó sì tó ń kàwé lọ ibẹ̀ ló ti gba ọgbà kí ni gbogbo àwọn kíni téèyàn máa ń gbà ní gbogbo ohun téèyàn máa ń gbà nídìí ìwé ká mọ̀ báwọn gbogbo ohun téèyàn máa ń gbà nídìí ìwé ló ti gbà tán débi pé inú ilé ọ̀pọ̀lọpọ̀ ó ti gba dọ́kítọ̀ inú ilé láì ríṣẹ́ láì ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀wà ṣiṣẹ́ òní síbẹ̀ ni ọ̀wà ṣiṣẹ́ òní tẹ́ ẹ bá dé DPR lẹ́kọ̀ọ́ ilẹ̀ Haúsá lẹ́ẹ̀ pé àwọn Haúsá ni wọ́n kún bẹ̀ ẹ wá là ń ṣe àsọ̀bíyà sáwọn ò ṣe àsọ̀bíyà ni wọ́n ń kó àwọn èèyàn wọn náà ń kó wọn wá ìtumọ̀ àsọ̀bíyà èèyàn wa tẹ́ ń gbọ́ mi lórí láìfù ìtumọ̀ àsọ̀bíyà ni pé ẹlẹ́yàmẹ̀yà àwọn ò sí ẹlẹ́yàmẹ̀yà làwọn ń kó àwọn èèyàn wọn wá láti ilẹ̀ nọ́ọ̀tì náà ń kó wọn síbi iṣẹ́
sọ àwọn èèyàn wọn nìkan náà kàwé ní ìwé mélòó làwọn èèyàn wọn kà sí wọn kàwé tó wà ní ohun tá à ń sọ nìyẹn jẹ́ kórìí yín ó pé ẹ jẹ́ ajẹ́ kórìí wa ó pé ohun tá à ń sọ fún wa nìyẹn bẹ́ẹ̀ náà àwọn ọmọ tí wa ò kàwé ẹ jẹ́ àgbẹ̀ statistically àwọn oníkàwé jù lórílẹ̀‐èdè yìí àwọn wo ní kàwé jù lórílẹ̀‐èdè yìí inú ìran tí ń kàwé jù lórílẹ̀‐èdè ní Yorùbá wà nínú ìran tí ń kàwé jù lórílẹ̀‐èdè ní Yorùbá wà ẹ lọ wo àwọn iléeṣẹ́ ńlá gbogbo iléeṣẹ́ tí Dangote ló ń dálẹ̀ yẹn tẹ́ ẹ bá débẹ̀ gbogbo iléeṣẹ́ ńlá tí Dangote dálẹ̀ yẹn kí ni pé kò gba Yorùbá ògbọ́n tẹ́ ẹ bá wo Yorùbá tí ń bẹ̀ tí pàṣípàá ló fi gba Yorùbá 1% out of 100%. àwọn èèyàn wọn náà ń kó wa náà ń kó síbẹ̀ àwọn èèyàn wọn náà ń kó wa náà ń kó síbẹ̀ ẹ lọ sí gbogbo àwọn port gbogbo àwọn bọ́dà wa àwọn èèyàn wọn náà kó síbẹ̀ náà wọ́n ti bọ́dà máa wà nílẹ̀ Yorùbá wọ́n sí bọ́dà àti tiwọn ní nọ́ọ̀tì bọ́dà wọn tó líǹkì mọ́ Níjẹ̀ tó líǹkì mọ́ Chad wọ́n sì sílẹ̀ wọn àti wáyé tó jẹ́ pé bọ́dà àti tiwa nílẹ̀ Yorùbá ni wọ́n wá tì mọ́ wa ẹ rí i pé àsọ̀bíyà nìyẹn ẹlẹ́yàmẹ̀yà nìyẹn ẹlẹ́yàmẹ̀ wọn à ṣe dáadáa sí wa àwa là ń tẹ̀lé láti ṣe dáadáa sí wọn à ṣe dáadáa sí wa bá a ti wá ń kàwé tó báwọn ọmọ wa ṣe ń kàwé tó báwọn èèyàn báwọn brothers wa ṣe ń kàwé tó báwọn àǹtí wa ṣe ń kàwé tó síbẹ̀síbẹ̀ ìwé tá ń kà táwọn èèyàn wa ń kà nílẹ̀ Yorùbá kò ní fàlù lọ́dọ̀ Haúsá tá bá ti ń sọ Haúsá síra wọn báyìí tá bá ti ń sọ Haúsá síra wọn báyìí wàláhì ó ti tán kò bá àmọ́ kàwé kò bá àmọ́ kàjú primary six lọ àwọn èèyàn wa ń fi doctorate wọ́n fi ń ṣe gate man fẹ́ẹ́ tó jẹ́ pé secondary school level secondary school certificate lóní lọ́wọ́ secondary school certificate táwọn jẹ́ secondary school certificate lọ́wọ́ wà lẹ́yìn òtítàn àwọn ìwọ tó jẹ́ Yorùbá tó wá jẹ́ tó ọlọ́gba doctor gbogbo tó gbà ọba gba doctorate ọba gba masters gba doctor ó ti gba gbogbo oyè tán ó ríṣẹ́ àti wọn á fi gate man lọ ọ sáré gba gate man ni ẹ wá lọ wo gbogbo àwọn ọmọ tó wà nínú ọ́fíìsì ẹ lọ wo àwọn ọmọ tó wà ẹ já irọ́ mi ẹ lọ DPR lẹ́kọ̀ọ́ ẹ lọ wo tipátipá lẹ́ẹ̀fì ní Yorùbá kan Yorùbá méjì ní DPR lẹ́kọ̀ọ́ níbi tó ti ń ṣe ọ̀rọ̀ tó ti ń yanjú ọ̀rọ̀ epo ní Nàìjíríà ọ̀rọ̀ epo ní lẹ́kọ̀ọ́ DPR lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ epo náà yanjú níbẹ̀ ẹ̀yẹn lọ́bẹ̀ ilẹ̀ Haúsá lẹ́ pé àwọn Haúsá náà pò níbẹ̀ bàbàtúà ṣé kò wá sá ṣé lẹ́kọ̀ọ́ ẹwọ adúrú ọmọ Yorùbá tí ń bẹ lẹ́kọ̀ọ́ ẹwọ ọmọ Yorùbá tí ń bẹ nìbàdàn ẹwọ ọmọ Yorùbá tí ń bẹ ní Ọ̀ṣun ẹwọ ọmọ Yorùbá tí ń bẹ tán wáṣẹ́ tán dààmú tán sì kàwé yàtọ̀ sáwọn tán lọ sí skul tán mọ̀ ń sàríkèétì mọ́ yàtọ̀ sáwọn tán lọ skul tán lè sàríkèétì mọ́ náà tán kàwé kódà tán ti ní masters lọ́wọ́ láì tí ì ríṣẹ́ tán sì dúró tán kàwé lọ tí wọn àdúró tán kàwé lọ sírú ẹ̀ láti máa wá dákẹ́ àwọn kan wá láǹṣẹ́ ẹlẹ́yàmẹ̀yà sáwọn èèyàn ò ṣẹlẹ́yàmẹ̀yà náà lọ kó àwọn èèyàn wọn wá dé nọ́ọ̀tì náà ń kó wọn lé wa lórí níbí yìí wọ́n ń kó wọn lé wa lórí níbí yìí a sì yájú kalẹ̀ àìmọye àwọn àtọ́jú èèyàn wa tán ti wáṣẹ́ lọ síbẹ̀ ẹgbẹ́ tó o bá ti gbá Haúsá wọn àní gbà ó ní DPR lẹ́kọ̀ọ́ tó o bá ti gbá Haúsá wọn àní gbà ó ṣiṣẹ́ ọgbọ́dọ̀ gbà Haúsá ṣé kìí ṣe àsọ̀bíyà nìyẹn kìí ṣe ẹlẹ́yàmẹ̀yà nìyẹn débi pé tó o bá wáṣẹ́ lọ sí DPR lẹ́kọ̀ọ́ tó o bá ti gbọ́ Haúsá wọn àní gbà ó bó ṣe rí nìyẹn o tó o bá ti gbọ́ Haúsá wọn àní gbà ó ṣé irú eléyìí láwa máa wòran ṣerú eléyìí òun láà máa wòran láàní sọ tó yẹ ká sọ àfikọ́ lọ́wọ́ bá ó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí àfikọ́ lọ́wọ́ bá ó ṣàánú wa à ń sọ ilé yìí látara àwọn nǹkan tá à ń rí tó ń bà wá nínú jẹ́ látara àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tí ò dùn mọ́ wa nínú tó jẹ́ pé tá a tó bá tún ṣe ń sọ náà àwọn ọlọ́pọlọ kúkú kan àwọn atọ́pọlọ wọn ti dojú dé síbẹ̀síbẹ̀ náà bá a ṣe ń sọ náà ọpọlọ wọn ò yá gbọ́ pé wọ́n máa ń lọ skul náà wọ́n màwé ṣé láwà máa sọ ọ̀rọ̀ lè náà ni ọlọ́mọ ayé wọn kò lè yé wọn àwọn ọlọ́pọlọ kúkú èyí dá wọ́n lọ skul wọn màwé ṣé láwà máa sọ ọ̀rọ̀ lọ́mọ ayé wọn kò lè yé wọn torí ọpọlọ wọn kú ọpọlọ wọn kú àwọn tó yá ṣe sacrifice ilẹ̀ Yorùbá àwọn ọlọ́pọlọ kúkú so torí ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi yé tẹ́tọ́ gbogbo ẹ̀yin tọ́tọ́ pọlọ yín sílẹ̀ tẹ́ mọ̀wé torí yín pé dáadáa mo mọ̀ pé tí mò ń sọ yìí máa yé yín ṣùgbọ́n àwọn ọlọ́pọlọ kúkú àyìn àárín yìí torí àwọn kan ti ń kọ̀kọ́ kúkọ àwọn tọpọlọ wọn ẹ̀ tẹ́ báyìí ti ń kọ̀kọ́ kọ ẹ̀ tọpọlọ rẹ̀ kùnà olódo
olódo tí nǹkan kan ò yé ẹni nǹkan bá yé yọ mọ̀ pé bílẹ̀ yìí ṣe rí borílẹ̀-èdè yìí ṣe rí kò yẹ kó rí bẹ́ẹ̀ yọ mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀ báwo làwọn kan ó ṣe máa dààmú táwọn kan ó máa gbádùn gáàpù tí ń bẹ láàrin olówó ní Nàìjíríà àti tálíkà ó ti pọ̀ jù ojoojúmọ́ ni gáàpù yẹn ń wáìdì sí ojoojúmọ́ ni ń pọ̀ sí ojoojúmọ́ ní ń pọ̀ sí má sì ṣe fẹ́ ọ̀pẹ́rẹ́tì wa nìyẹn gáàpù yẹn wọ́n fẹ́ kó máa pọ̀ sí ni gáàpù tí ó máa wà láàrin olówó àti tálíkà wọ́n fẹ́ kó máa pọ̀ sí ni wàláhì wọ́n fẹ́ kó máa pọ̀ sí ni sọ wá yẹ kó rí bẹ́ẹ̀ ìtọ́kàn ìtẹ́mi ń fàyọ tí mo fẹ́ kó yé wọn ni pé the way ìbọn ṣe ń ọ̀pẹ́rẹ́tì yẹn àwọn ni wọ́n ń fi operation tí wọ́n federalism tí wọ́n ń operate àtàwọn gap tí wọ́n fi sílẹ̀ yẹn wọ́n fi ń produce criminal ni àwọn nǹkan tí wọ́n ń ṣe á máa produce criminal ni because gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ó ń jẹ́ kí criminal máa pọ̀ láwùjọ ní gbogbo ìgbà ni wàlẹ́ ó ń jẹ́ kí criminal máa pọ̀ láwùjọ ni tí criminal bá wá ń pọ̀ láwùjọ irú owó tẹ́ ẹlẹ́ ń kó pamọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ẹlẹ́ ń kó jọ yẹn sẹ́yìn náà máa fi fọkànbalẹ̀ lò ẹ lè fi fọkànbalẹ̀ lò ẹ máa ṣàkiri ni tọ́kù bá jẹ́ pé lódodo ẹ̀yin wùwà tó dáa kí ni rísì tẹ́ ń kó security kiri sí kí ni rísì tẹ́ ń kó security ẹ̀yin náà máa pọ̀ kan yẹn ìwà tẹ́ ń bẹ lọ́wọ́ yín ọ̀mọ́ ọkàn yín ọ̀mọ́ ìwà yín ọ̀dá sí wa bẹ́ẹ̀ fẹ́ lọ tọ̀ ẹ máa kó security lẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ wẹ̀ security ó tẹ̀lé yín bẹ́ẹ̀ ń lọ sókèsàn security ó tẹ̀lé yín ṣé dandan kí security ó máa tẹ̀lé yín kiri ni ṣùgbọ́n ẹ máa pé wà tẹ́ ń wù sáwọn èèyàn yìí ìwà tó burú ni ọkàn yín ọ̀mọ́ sí wọn ẹ̀rí ọkàn dẹ́yìn láàmú lọ́yẹ́kẹ́yìn náà máa kó security kiri sọ́wọ́ ẹ̀ náà wò ṣé fọkànbalẹ̀ wá bá yín ẹni tí fọkànbalẹ̀ bá ń bẹ fún kò ní kì í ṣe dandan kókó security rìn kì í ṣe dandan kí security ó máa tẹ̀lé kiri kó tó sọ pé òun ó máa káàkiri ayé ẹ̀yin ní ìsìn yìí ọkàn yín ò balẹ̀ tẹ́ ẹ̀ bá rí security lẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀ lè jáde ẹ̀ lè rìn ẹ̀ free ẹ̀ lè lọ ẹ̀ lè ṣe nǹkan kan ẹ̀ lè lọ bí kankan without security torí ẹ mọ̀ pé kò sí security náà lù ló jẹ́ kẹ́yìn ló jẹ́ ẹgbà personal security tí security bá wà nínú ìlú ni tètò ààbò ń bẹ ẹ ní nídìí àti máa kó security kiri fúnra yín ọkàn yín tí ń ga balẹ̀ pé security ń bẹ gbogbo ẹ mọ̀ pé ẹ kú provide security fún wa àwa ń para wa ẹ̀yin ń guide ara yín ṣé wà nìyẹn health care nípa health wa tí nǹkan kan bá ṣe ẹ̀yin mọ bẹ́ẹ̀ ṣe ń travel out náà gbà tọ́jú lókè òkun ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń travel out ń káàkiri ayé lórí ẹ̀ tí yẹn àwa ń kọ́ àwa níbi tá a lọ ara àwọn àbòsí tẹ̀ ń ṣe nìyẹn o ara àwọn àbòsí tẹ̀ ń ṣe nìyẹn o gbogbo àwọn nǹkan pátá tẹ̀ ń ṣe fún wa ọlọ́run ọba ó bí mà kọ́lọ́n tó bí àwa gẹ́gẹ́ wọ́n jà fẹ́tọ̀ wa kọ́lọ́n tó bí àwa gẹ́gẹ́ àti ṣetán láti gba ẹ̀tọ́ wa lọ́wọ́ yín àti ṣetán láti gba ẹ̀tọ́ wa lọ́wọ́ yín àní dúró de kọ́lọ́wọ́n bá obìnrin àwa gangan ṣe tán tọ́lọ́wọ́n bá wá tọ́lọ́wọ́n bá máa wá bí o nígbà pípàtà àbájọ dọ́rùn àtúnjọ wa lọ́ọ́ máa rò bọ̀ láyé ń bí gangan àwa gangan ṣe tán láti gba ẹ̀tọ́ wa lọ́wọ́ yín àní dúró gbogbo àrọwà àti àwọn òwe táwọn bàbá wa ti máa ń pa fún wa lẹ́yìn pé ká fi ń sílẹ̀ ká máa wò ìnira àní wò ìnira mọ́ àní wò ìnira mọ́ gẹ́gẹ́ bó lóye Sunday Igboho ṣe sọ pé gbogbo bọ́dà wa lá lọ sí gbogbo bọ́dà wa tó bá ti fẹ́ lọ kán pè mí tán bá ti fẹ́ lọ kán pè mí I will make myself available tí wọ́n bá ti fẹ́ lọ kán pè mí nínú tí àwọn mọ̀lẹ́kà fi jagun fún wa ní lọ́wọ́ níwà àjọ wí màá wé lọ́wọ́ ní mi débẹ̀ tán bá ti fẹ́ lọ kán pè mí gbogbo bọ́dà wa lọ sí kí ni reason tẹ tí bọ́dà máa wà ń bì tẹ́ sí àwọn bọ́dà tí ń lẹ̀ àwọn bọ́dà tó link mọ́ Chad tó link mọ́ tó link mọ́ àwọn other country ní northern side ẹ sí wọn sílẹ̀ ẹ ti bọ́dà máa wà kí ni reason. kí ni reason tẹ tí bọ́dà máa wá tẹ sí àwọn bọ́dà ti sílẹ̀ ìkànnì gbogbo àwọn èèyàn wa tán wá represent wa àwọn ọ̀dájú èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ àwọn dẹrú Haúsá torí ipò míì tán fẹ́ lọ gbogbo àwọn sẹ́nétọ̀ sí wa gbogbo àwọn ọ̀nàrẹ́bù wa tẹ́jọ wà lábùjá tán sáré kiri lábẹ́ yín tán gbé báàgì tẹ̀lé kiri gbogbo orí wọn ti dàrú torí wọn ò bá dàrú ni gbogbo ń tàn sọ ìyàwó lọ́yẹ kán máa sọ gbogbo ń tàn sọ ìyàwó lọ́yẹ kán máa sọ Odùduwà nation tọ́lọ́wọ́ bá ti wíìlì ni
à ń lọ ilẹ̀ Yorùbá ń lọ ilẹ̀ Yorùbá ń lọ. Allow Yoruba tribe to go. Allow Igbo people to go. Kene wàhálà yín. Kene wàhálà yín. Ẹ̀yin ó lé wọn wọ̀nyí. Ẹ̀yin ó lé wọn wọ̀nyí. Ẹ̀yin ó lé. Tẹ́ ìbá so lè. Kene problem nínú kónkálukú ọlọ́tọ̀ọ̀tọ̀. Kene wàhálà ńbẹ. Kene problem yín nínú kónkálukú ọlọ́tọ̀ọ̀tọ̀. Kene wàhálà yín ńbẹ. Tẹ́ ìyẹn ìbá so lè. Ẹ̀yin ó lé ẹni ẹbí. Ẹ̀yin ìka èèyàn yìí. Ìka burúkú. Tó bá fẹ́ gbaṣẹ́ ní DPR lẹ́kọ̀ọ́, tó bá ti gbá Hausa wọn ní gbà ọ́. Ṣé kì í sórí ibú nìyẹn ni? Ṣé ìyẹn àwọn ọmọ wa tó gbé inú ilé wọ́n kàwé títí sí inú ilé náà ti gba masters níbi tó kàwé dé hàn ríṣẹ́ wọ́n kọ́ tí láti máa kàwé lọ. Nínú àìríṣẹ́ wọn wọ́n sì dúró láti máa kàwé mọ́ wọ́n sì ń ka ìwé lọ. Wọ́n gba masters nínú ilé wọ́n gba doctor nínú ilé síbẹ̀síbẹ̀ wọn ríṣẹ́ ẹ wá ń lọ gbé àwọn tó parí secondary school ẹ wá ń gbé wọn sí DPR lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ gbaṣẹ́ ní DPR lẹ́kọ̀ọ́ tó bá ti gba Hausa kọ́ Hausa wọn ní gbà òṣìṣẹ́ kò sí irú ìwé tó lè kà kò sí irú ìwé tó lè kà tó bá fẹ́ gbaṣẹ́ ní DPR lẹ́kọ̀ọ́ ẹ lọ wò DPR wà dàbí north Hausa náà máa ń sọ ń bẹ̀ pọnrán tẹ́ ẹ bá dé DPR lẹ́kọ̀ọ́ ẹ sì bẹ́ẹ̀ ti wà north ni ẹ sì bí ilẹ̀ Hausa lẹ wà ní Hausa náà kún bẹ́ẹ̀ láwọn tó yẹ pé certificate ní ẹlòmíì ò ní certificate nù wọn àbú àwẹ̀ romokin ẹlòmíì ò ní certificate nínú àwọn tán wà ní DPR lẹ́kọ̀ọ́ tán já Hausa wọn wá gbé Hausa lé wa lórí mélòó ọmọ wa ní bẹ́ẹ̀ DPR lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá àwọn kan wá là ń ṣe àsọ̀bíyà àwọn ò sí àsọ̀bíyà ni wọ́n ń gbé àwọn ọmọ wọn lé wa lórí àwọn ò sí àsọ̀bíyà àwọn ò sí ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n kó lóyún rí Yorùbá kankan láti fi sẹ́nu bọ́dà wa nílẹ̀ Yorùbá ó wá jẹ́ pé àwọn Haúsá torí pé wọ́n fẹ́ fi ìyà jẹ wá nílẹ̀ Yorùbá wọ́n wá kó àwọn Haúsá síbi ẹnu gbogbo bọ́dà wa nílẹ̀ Yorùbá wọ́n wá ká àwọn Haúsá síbẹ̀ á lọ sí ẹ̀kú ẹni tó máa kú máa kú ẹni tó máa kú máa kú anytime tó bá ti fẹ́ lọ ẹ pè mí ẹ jẹ́ kí n mọ̀ kí n wà wí ẹ̀ we are going together ẹni tó máa kú máa kú ẹni tó máa kú máa kú ẹni tó bá kú orúkọ rẹ̀ máa wà nínú ìṣìyìn tí òye wa nìyẹn á máa sá fún kú àìfẹ́ kú ọjọ́ wo là ní kú ọjọ́ wo là ní kú tọ́jà pé ìyàtọ̀ já àwọn bàbá wa tó tún ti ń jẹ àwa náà irú ìyá yẹn gbọ́dọ̀ já àwọn ọmọ wa sórílẹ̀-èdè wa jórílẹ̀-èdè kan gidi nàìjíríà ọlọ́mọ pè tiwa níyà àwọn fojoojúmọ́ jìyà àwọn fojoojúmọ́ sọ́fà àwọn fojoojúmọ́ dààmú àwọn fojoojúmọ́ wàhálà àwọn kan wá ní ká má sọ̀rọ̀ pé àsọ̀bíyà nìyẹn sáwọn ò sí àsọ̀bíyà ìjọba wọn ló débẹ̀ tí ò sí àsọ̀bíyà tí ò ṣẹlẹ́yàmẹ̀yà bí yóò bá débẹ̀ ọmọ àṣẹlẹ́yàmẹ̀yà ọmọ àròkọ sọ́dọ̀ wọn yóò fẹ́ yà yòókù lẹ̀ báwùsá bá débẹ̀ ọmọ àṣẹlẹ́yàmẹ̀yà yóò máa àròkọ sọ́dọ̀ wọn yóò fẹ́ yà yòókù lẹ̀ Yorùbá nìkan ni máa fẹ́ fi àwọn èèyàn rẹ̀ pílìsì àwọn yòókù Ọbásanjọ́ ńgbà tó sì jọba ó fi wá pílìsì Haúsá ni nàá gbogbo tó yọ gbé wálẹ̀ Yorùbá ó ń gbé lọ sílẹ̀ Haúsá ó sàn ó ń wojú rere wọn Ọbásanjọ́ ń wojú rere wọn kò Yorùbá ò ní í ṣèjọba yóò máa wojú rere àwọn Haúsá ni torí ìjẹkújẹ òṣì torí olè tán já ìjẹkújẹ òṣì ká má bàa dàda gbóná àwọn á fi wá pílìsì wọn gbogbo tó yọ jẹ́ nǹkan tó yẹ kán gbé wá sílẹ̀ Yorùbá àwọn á ń gbé lọ ilẹ̀ Haúsá ṣe fastest train náà ṣe sọ́dẹ̀lẹ̀ Yorùbá ni ẹ mọ ọdún tó ti ń ṣe ọ̀nà Èkó Lagos expressway ẹ mọ ọdún tó ti ń ṣe sán parí èdè ní Ìbàdàn Lagos expressway ẹ mọ ọdún tó ti ń ṣe ẹ mọ iye ọdún tó ti ń ṣe ẹ mọ iye ọdún tó ti kọjú sán parí èdè ní tírẹ̀nì náà mà ti ṣe wọlé lọ sí nọ̀tì yẹn kẹ́lẹ́ bá a máa ráàyè kó ọrọ̀ ajé wa náà mà gbogbo tírẹ̀nì tán gbogbo ọgbọ́n àwọn èrè tán dá yẹn gbogbo ẹ̀ ló yé wa wọ́n fẹ́ máa kó ọrọ̀ ajé wa gbogbo nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ wa wọ́n wá ṣe tírẹ̀nì náà pé tírẹ̀nì ṣe jí nǹkan wọ́n wá ṣe tírẹ̀nì lọ sí nọ́ọ̀tì gbogbo nǹkan bá fẹ́ ṣe sí Nàìjíríà tí nọ́ọ̀tì yóò ti ní benefit greatly ń bẹ̀ wọ́n ní ṣe ní Nàìjíríà yìí láéláé gbogbo tí wọ́n bá fẹ́ ṣe ní Nàìjíríà tí nọ́ọ̀tì yóò ti ní benefit greatly níbẹ̀ wọ́n ní ṣe kódà inú àwọn tó kọ́kọ́ máa benefit greatly náà gbọ́dọ̀ kọ́kọ́ jẹ àǹfààní nǹkan yẹn àwọn náà ní tí nọ́ọ̀tì àwọn náà kọ́kọ́ máa jẹ àǹfààní ẹ̀ bọ́jẹ́sẹ́ náà fẹ́ fún yẹn ni bọ́jẹ́sẹ́ náà fẹ́ fi sílẹ̀ bọ́jẹ́ employment náà fẹ́ fi sílẹ̀ ni at least out of 100% àwọn fún ọ ní 90% 10% náà wà fílẹ̀ fáwọn Yorùbá àti Ìgbò employment
out of 100%, 10%. 10% yẹn àwọn olórí ibú àwọn ẹni ibú àwọn senators dẹ̀dẹ̀ yẹn àwọn honorable dẹ̀dẹ̀ yẹn wọ́n á tún wá gbà wọ́n á tún wá tà àwọn náà ni wọ́n á tún wá rà lọ́wọ́ wọn. olódò ọ̀la ń sọ fún ọlọ́gọ́gbù ẹ̀ tó ọba mọ̀ tí ọba yí ọlọ́gọ́gbù ẹ̀ lọ́ọ́ ṣe research 10% tán bá tún fi lẹ̀ bóyá employment náà gbé kalẹ̀ o ní Nàìjíríà o àwọn Haúsá wọ́n á mú 90% 10% náà máa fún wa nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò tábà tún wá fi 10% yẹn sílẹ̀ wọ́n á tún wá kólé àwọn tá a pè àwọn tá a láàárọ̀ lọ tá jẹ́ ojú wa àwọn olórí ibú ẹ̀dá àwọn ẹni ibú wọ́n á tún wá kólẹ̀ fún wọn wọ́n á tún wá gbà wọ́n á tún wá tà fún àwọn Haúsá náà tún máa wọ́n á tún wá rà lọ́wọ́ wọn. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni rísìn tí àwọn tó jẹ́ pé DPR lẹ́kọ̀ọ́ àwọn Haúsá ni wọ́n kún bẹ̀ kó sọ ọmọ wa kò sí Yorùbá ń bẹ̀ tí ẹ bá rí Yorùbá ń bẹ̀ out of 100% tipátipá lẹ́fìrí Yorùbá 1% ní DPR lẹ́kọ̀ọ́. sẹ́rù eléyìí láwọn àmọ́ rí láwọn wòran sẹ́rù eléyìí láàrí láwọn wòran wọ́n wá ní ká má sọ̀rọ̀ báwo láti tí ìyá wọn máa jẹ̀ran wa táwọn àmọ́ wò pé torí ká má ṣe àsọ̀bíjà eléyìí kì í ṣe àsọ̀bíjà kì í ṣe àsọ̀bíjà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa àsọ̀bíjà àwọn Haúsá gangan náà máa ṣe àsọ̀bíjà àná máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ní ti ń jí àsọ̀bíjà nìyẹn kéèyàn máa ṣe ẹlẹ́yàmẹ̀yà kó máa tọ́jú ìran rẹ̀ kó fi àwọn ìran yòókù sínú ìyà kéèyàn máa tọ́jú ìran rẹ̀ káwọn ìran yòókù kán máa jìyà ìjà yìí ti pọ̀ jù sọ́fánẹ́ẹ̀sì ti pọ̀ jù. àwọn náà kàwé náà ọlọ́run mo dúpẹ́ tọ́lọ́run sọ pé ojú ọ̀nà tí máa rìn rèé nígbà tí mo kéwú nígbà mo kéwú tán ìwé ló wù mí kí n fi jẹun nígbà tí ò sí nǹkan kan ni tí ò sì sẹ́ mọ́ ni mo ra ṣùgbọ́n ó ti wà nù kádàrá náà ni o ní mo gbé mo kúkú kéwú má jẹ́ ń da ara mi láàmú jẹ́ lọ́ọ́ máa kọ́ máa ń kéwú má jẹ́ ń da ara mi láàmú ṣé gbogbo èèyàn ló ní alternative bí mo ṣe ní alternative ni nígbà mo kàwé tán tó yẹ kí n fi gbaṣẹ́ tí mo wọ́ṣẹ́ káàkiri mo lọ Àbújá mo káàkiri ayé mo tún lọ kọ́ṣẹ́ táìsì tọ́jẹ́ sí ọwọ́ àtúnrẹ́ ni gbéṣẹ́ fún ni orílẹ̀-èdè tó kọ̀ sí ọwọ́ tó tún ní èèyàn gbéṣẹ́ fún ọ connection tó fi ń gbéṣẹ́ fúnra wọn àwọn olórí ibú ẹ̀dá ọmọ ara wọn tó ń gbéṣẹ́ fún. wọ́n ti ṣètò ìyà tá à ń jẹ lórílẹ̀-èdè wọ́n ṣètò ẹ̀ kalẹ̀ fún wa ni specially prepared for us ní ìyà tá à ń jẹ ìyà yẹn specially prepared for us ni wọ́n dìde prepare rẹ̀ lẹ̀ fún wa ni. mo kàwé mi ì ríṣẹ́ mo kọ́ sí ọwọ́ mo lọ kọ́ sí ọwọ́ lẹ́kọ̀ọ́ Ṣàngó Ọ̀tà mo ti lọ kọ́ sí ọwọ́ iṣẹ́ táìsì Ṣàngó Ọ̀tà mo wá gbéra ńgbà mo dé láti Ṣàngó Ọ̀tà tí mo dé sí Ìkirè nílùú bàbá mi mo wá wò pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ tètè ní connection nílùú Ìkirè because Ìkirè ìṣòwò àfi kéèyàn máa lọ capital area kéèyàn lè máa rí sẹ́gun lágbàgbà ló sún mi dóṣogbo síbẹ̀síbẹ̀ sáré ni gbéṣẹ́ fún wa ni nígbà tí ìyà yìí pọ̀ àti pé tí kádàrá fẹ́ kò lé mi lórí mo wá wò owó kú kéwú jẹun kó máa jẹ máa tíṣà ni mí train tíṣà ni mí jẹun kó máa jẹ máa lò mo kéwú mo sì mọ tí máa kọ́ ma jẹ máa kọ́ ma kí n sì máa ṣe wáàsí. ara àwọn ìyà tí wọ́n fi jẹ wá ló dìlì mi ló jẹ́ mú wáàsí mi ló jẹ́ gbé wáàsí mi lórí pé ìmọ̀ sọ̀rọ̀ fúnjọba nínú àwọn ìyà tí wọ́n fi jẹ mí ló jẹ́ ń dúró lórí pé gbogbo wáàsí tí bá máa ṣe láyé o mo gbọ́dọ̀ máa bájọba sọ kí n máa bá wọn sọ dọ́ọ̀ kí n máa bá wọn sọ tọ́rọ̀ kí n máa sí wáàsí fún wọn ni torí mo jìyà jọba mo jìyà fìyà jẹ mí èmi ní alternative lọ́jẹ́ kí n máa sọ tí lọ́jẹ́ tí n bá ní alternative àti kọ́ máa ń kéwú sẹ́yìn kẹ́mi èmi náà di criminal sí gbòòrò ni èmi náà máa di criminal sí gbòòrò ni tó bá jẹ́ pé mi ní alternative ni tí mo níyàwó tí mo ti bímọ mo níyàwó mo bímọ mo kọ́ṣẹ́ mo kàwé mo kọ́ṣẹ́ mi rẹ̀ ní gbéṣẹ́ fún mi mi rí iṣẹ́ tí mo mọ ìwé tí mo kà mi rí iṣẹ́ gbà mo tó kọ́ṣẹ́ ọwọ́ mi rẹ̀ ní gbéṣẹ́ fún mi tó bá jẹ́ pé mi ń kéwú kí lẹ ṣe bí màmá kí ni màmá fi bọ́ ọmọ bí kí ni màmá fi bọ́ra mi kí ni màmá fi bọ́ ọmọ kí ni màmá fi bọ́ yàwó èmi náà di criminal nínú àwa ní criminal pọ̀ àwọn èèyàn those people àwọn ni wọ́n ń produce criminal ẹ jẹ́ ajẹ́ kó yé wa àwọn tá a la yàn sórí sókè yìí àwọn ni wọ́n ń produce criminal àwọn ni wọ́n ń produce criminal wọ́n dìde àwọn náà ń produce criminal èèyàn lọ school yọ fà ìmọ̀ ọdún kàwé ẹlòmíì inú ilé láì tí ríṣẹ́ kò ríṣẹ́ ó sì ń kàwé lọ ọgbà masters ọgbà doctor ọlẹ́yìn ọgbà masters ọgbà doctorate nínú ilé kò tí rí ó tún kà á lọ kódà ẹlòmíì ti gba professor nínú ilé tí ò tí ríṣẹ́ inú ilé ó gba professor nínú ilé tí ò tí ríṣẹ́ nílẹ̀ Yorùbá fountain of knowledge náà fún wa nílẹ̀ Yorùbá náà fountain of knowledge upon that ẹ lọ DPRS
ẹ lọ DPR lẹ́kọ̀ọ́ mo ti fún fountain of knowledge àwọn wòlá ẹ abẹ́ à ń ṣe gate man náà ń ṣẹ́rú lábẹ́ wọn ni náà mélòó sàyíkẹ́tì mélòó ní bẹ lọ́wọ́ àwọn tó wà ní DPR tẹ́ ẹ bá dé DPR lẹ́kọ̀ọ́ ẹ ṣe bẹ́ẹ̀ wà nílẹ̀ Haúsá ni DPR lẹ́kọ̀ọ́ ẹ ṣe bẹ́ẹ̀ wà nílẹ̀ Haúsá ni àwọn Haúsá wọn kún bẹ̀ bí bàbá sọ wa ni wọn kì í sọ èdè míì bẹ́ẹ̀ ju Haúsá lọ nílẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yorùbá ni tọ́ọ̀bà wa gbọ́ Haúsá náà bá fẹ́ gbà òṣìṣẹ́ ní DPR lẹ́kọ̀ọ́ náà bá ti gbọ́ pé náà bá ti di pa Haúsá ni ọ́ because àwọn Haúsá ni àwọn tí wọ́n ń ṣàkóso rẹ̀ náà bá ti di pa Haúsá ni ọ̀hún ní gbà ọ́ kò sí irú kódà kó lè sọ Nàìjíríà mọ́ èbò wọn ní gbà ọ́ àwọn òyìnbó gbàyàn wọn fi òyìnbó gbàyàn ṣiṣẹ́ wọn àti fìwé tó ọkà gbàyàn ṣiṣẹ́ ní DPR lẹ́kọ̀ọ́ ẹ̀yà náà fi ń gbàyàn ẹlẹ́yàmẹ̀yà náà fi ń gbàyàn àsọ̀bíyà náà fi ń gbàyàn ẹ̀yà wọn pèsè ìyá wa ní sáwúsá ni sọgbà Haúsá tó yìí bá wá sáwúsá wà wá díbọ́ bí ẹni pa Haúsá ni ó wà wá máa sáwúsá tán bá ti rí pé òun sáwúsá wọn á wá tẹ̀sẹ̀ gbà ọ́ ìwọ tó o bá gbọ́ Haúsá wọn à ní gbà ọ́ ní DPR lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá àwa ń kílámọ̀ pa à ń lọ fún Odùduwà nation àwọn òpònú èèyàn kan wá sọ pé kò rí bẹ́ẹ̀ orí yín ọjọ́ burú papọ̀ ni gbogbo ẹ̀yìn tẹ́ ẹ dúndùn pé kò rí bẹ́ẹ̀ àní lọ orí pẹ̀lú ògo Ọlọ́run ẹ parẹ́ máyé láàánú gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá dúndùn pé Odùduwà nation o ṣé àtọ́dún tá a ti lo federalism kí ni achieve oore wo ló ṣe fún wa ló ṣe fáwọn ọmọ wa. Ejilọlá Àlàbí wọ́n ní immigration office náà wọ́n ní the same thing náà ní ṣẹlẹ̀ ńbẹ̀ NAFA base the same thing náà ní ṣẹlẹ̀ ńbẹ̀ a ní kì í ṣe DPR ẹnìkan kódà EFCC àwọn tí wọ́n pọ̀ níbẹ̀ àwọn Haúsá ni gbogbo ọ́fíìsì ńláńlá tó jẹ́ ọ́fíìsì federal government ẹ lọ wò wọ́n tí wọ́n bá fẹ́ ta employment tí wọ́n bá fẹ́ pín employment nílẹ̀ ní Nàìjíríà lẹ́nu employment 90% làwọn Haúsá máa kó wọ́n á fi 10% ilẹ̀ wọ́n á fi 10% ilẹ̀ fún Yorùbá àti Ìgbò 10% yẹn nìkan àwọn olórí ibú èèyàn wa àwọn olórí ibú ta tó yàn tí wọ́n fún ní 10% yẹn pé kán máa kó bọ̀ nílé kan wá kó fáwọn ọmọ wa o wọ́n á tó tà fáwọn Haúsá ni wọ́n á tó tà fún wọn ni àwọn olórí ibú ẹ̀dá gbogbo àwọn ẹni ibú àwọn wọlé sí báyìí ègé sí Yorùbá nation àwọn ẹni ibú yìí náà ègé sí ẹ àwọn olórí ibú tó ń jẹ nídìí ìbàjẹ́ tọ́jẹ́ pé ayé wọn ta ayé àwọn ọmọ wọn ta wọn ní bá àánú Ọlọ́run pàdé láyé àdálì kìyàmà àwọn náà ni wọ́n ègé sí ẹ àwọn ni wọ́n yege ǹsẹ̀ torí orí ibú àjẹbánu tí ó kó bánu jẹ́ bá wọn láyà wọ́n sàn kókó láyé ni. kí ló fẹ́ jẹ́ ìpín wa nílẹ̀ Yorùbá kí ló fẹ́ jẹ́ ìpín sísọ lórílẹ̀‐èdè Nàìjíríà látijọ́ mo ti dáyé mi ń jèrè ìjọba rí pé ìjọba ìṣòwò nǹkan báyìí ni láyé nǹkan tó kó nira bá wa. èmi ò mẹ́ni omi o bóyá èmi ò jèrè ìfibì kankan jèrè ìjọba rí à ń lo ná owó ná tá a sì ń lò owó tá à ń san pọ̀ ju ná tá à ń lò lọ séyẹn ni mo jèrè ìjọba ṣé náà ń dúró ṣé náà yẹn dúró gbogbo nǹkan tí wọ́n gbé kalẹ̀ fún wa ní lílò pátá tí wọ́n ń gbowó rẹ̀ lọ́wọ́ wa ss lansan náà ss wọ́n wá lọ gbé ráìtì gbogbo ráìtì tó yẹ kán pín káàkiri wọ́n wá lọ gbé fẹ́yìn kan Dangote ráìtì tó yẹ kán pín ráìtì ni ráìtì sìmẹ́ǹtì ni ráìtì gbogbo ráìtì tó yẹ kán pín káàkiri wọ́n wá gbé léyìn kan lọ́wọ́ Dangote ẹ mọ̀jà àtàrà wa kò sí ti ń jẹ́ Dangote àwọn èèyàn kan àwọn olórí ibú ẹ̀dá kan náà ni wọ́n ń jẹ́ Dangote àwọn olórí ibú ẹ̀dá kan ni wọ́n ń jẹ́ Dangote tí wọ́n fi ń ni wá lára. àwọn ẹni bú àwọn olórí bú ẹ̀dá kan ni wọ́n jẹ́ Dangote ẹ wo cement now the cement is now 5,000 naira cement now is 5,000 naira níbi tá a bá ti rí níbi tí ó bá ti sí competitive market kí lẹ́sìn bá máa ṣẹlẹ̀ ń bẹ̀ níbi tí kò bá ti sí competitive market tọ́jà èèyàn kan ní kó rice wọlé èèyàn kan ní produce cement èèyàn kan ní kó spaghetti wọlé èèyàn kan ní kó oúnjẹ wọlé kí lẹ́sìn bá máa ṣẹlẹ̀
ṣé kò wá sẹ́lòmíì torí rẹ̀ pé àìmọye professor ta nílẹ̀ Yorùbá, àìmọye businessman ta nílẹ̀ Yorùbá, àìmọye professor ti ń bẹ nílẹ̀ Yíbò, àìmọye businessman ti ń bẹ nílẹ̀ Yíbò. Kí ni rísì tó jẹ́ pé Dangote nìkan náà kó gbogbo right lé lọ́wọ́? Kí ni rísì tó jẹ́ pé Dangote ó nìkan ni ó produce lọ náà fún ní ráìsì kó máa lọ kó ráìsì wọlé, ó nìkan náà fún ní ráìsì kó máa produce ráìsì, ó nìkan náà fún ní ráìsì kó máa ṣe sìmẹ́ǹtì. Ó lè ní wọ́n jọ mọ̀ ni. Gbogbo àwọn kàbáàsì àwọn ìka ìyẹn yìí wọ́n jọ mọ̀ ni, ìka ni wọ́n. Tá a bá là ń lọ, tá a bá sì jọyìn àwọn tí wọ́n ń ṣe struggle pa ń lọ, I'm an activist, I'm a comrade to the cause. Tá a bá là ń lọ ó ní taari, ó ní taari. Ẹ má jẹ́ atanra ẹ̀yin ọmọ ìyá wa, tẹ́mi wá bá bọ́ sórí eléyìí, ẹ̀mi wá bọ́ sórí ntọ́ dáa. Káti ẹ̀ tó ń bùrù àjọ end story ni, àjọ end ẹni, àjọ bẹ̀rẹ̀ ni.